ti ń ṣẹlẹ̀ o, ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ẹ wò wọ́n bọ́ ṣe ń bọ́lẹ̀, ẹ wò wọ́n o, àwọn Fúlàní X-Men nìyẹn. ẹ wò bọ́ ṣe ń bọ́lẹ̀ o, ó ti ń ṣẹlẹ̀. ẹ wò bọ́ ṣe ń já wọ́n lẹ̀ lórí Long Bridge. àwọn wo ni wọ́n ń jálẹ̀? àwọn Fúlàní X-Men ni. kí ni ọ̀ràn tí wọ́n dá? ẹ wo arákùnrin tí mo fẹ́ fi hàn yìí, ẹ wò bó ṣe ń sunkún, ẹ wò bó ṣe ń sunkún. kí ni wọ́n ṣe fún nínú fídíò yìí? ẹ wá gbọ́ wìrìwìrì. kí ni kó ṣẹlẹ̀? kí làwọn Fúlàní X-Men yìí ṣe? ẹ máa bá mi ká lọ. ẹ gbọ́ ọ̀rọ̀, ẹ dẹ̀ gbọ́ wìrìwìrì. àwọn màálù wọ́n jẹ́ ó tó bíi 6 acre, wọ́n sì tu gbogbo ẹ̀ fún màálù. lóru ni àtìbọn àtàdá ni wọ́n sì ń gbé rìn. mo ti ẹ̀díbẹ̀ níjọ́ kan tí mo bá wọn bẹ̀ tí àwọn èèyàn àwọn alágbàṣe mi wá ké sí mi pé tó màálù ti ń jẹ oko mi o. tí mo débẹ̀ báyìí wọ́n yọ àdá sí mi ni. àtìbọn wọn làwọn pa àwọn ọmọọṣẹ́ mi. ẹ gbà wá tí ìjọba bá lè bá wá nǹkan ṣe sí kí wọ́n dàkú torí Ọlọ́run, wọ́n ti fẹ́ bá ti wájẹ́ báyìí, wọ́n fẹ́ lé wa lóko. lóò ni mo gbà, lóò 5 million naira ni mo gbà, mo fi dá oko. ní ìsìn màálù wọ́n ti jẹ owó ẹ̀ tán. ẹ dákun ẹ ṣàánú wa o. kí ni tá a ṣe gan fáwọn Fúlàní Haúsá? kí ni tá a ṣe fún wọn? ẹ̀ṣẹ̀ kí gan ni Nàìjíríà? ẹ̀ṣẹ̀ kí ni ilẹ̀ Yorùbá? ẹ̀ṣẹ̀ kí gan la ṣe àwọn Fúlàní Haúsá, àwọn Fúlàní dẹrandẹran yìí? ẹ̀ṣẹ̀ kí la ṣẹ̀ wọ́n gan? òbítíbitì owó tó tó 5 million 5 million là ń sọ̀rọ̀ ẹ̀ yìí, kéèyàn gbà á ní gbọ́múlé láńtà. ẹ̀yin èèyàn mọ̀ tá à ń pè ní gbọ́múlé láńtà, owó microfinance. ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀, owó microfinance là ń pè bẹ́ẹ̀. kéèyàn gba 5 million kó fi dáko. ṣùgbọ́n àwọn Fúlàní Haúsá yìí wọ́n ní kó nìṣó, wọ́n ní kó fò ńlẹ̀, kó nìṣó, kó nìṣó ńlẹ̀. wọ́n á jẹ́ kẹ́ni, wọ́n má jẹ́ kó jèrè. abánidá ò ní bá ní débẹ̀. arákùnrin tí mo fẹ́ fi hàn yìí ó fi 5 million ṣòwò, ó fi dáko. àwọn Fúlàní X-Men yìí, àwọn Fúlàní tó máa ń dẹran yìí, wọ́n sì kó gbogbo màálù, wọ́n fi jẹ oko ẹ̀. arákùnrin ti wà nù gbèsè bí mo ṣe ń sọ̀rọ̀ fún yìí. ó wá ké gbàjarì, ó ké gbàjarì fún ìjọba Nàìjíríà wípé ẹ gbà òun o, ta ló fẹ́ bá sanwó padà? nígbà táwọn Fúlàní tó ń dẹran, wọ́n ti lé gbogbo àwọn ọmọ wa tán, gbogbo àwọn bàbá wa àtìyá wọn ti lé wọn lóko, wọ́n ti lé wọn lóko tán. ìmíì ti jẹ gbèsè. báwo ló ń jẹ òṣè ní wọ́n? ọ̀nà dà tó ń jẹ òfin ní wọ́n lẹ̀ Yorùbá. àwọn à ń ṣe àrèjẹ káàkiri. arákùnrin yìí ó ké gbàjarè fúnjọba ìjọba Nàìjíríà, ó ní kí wọ́n gbà òun. kìdẹ́ ń ṣe arákùnrin nìkan ló ń ké gbàjarè. bẹ́ẹ̀ làwọn bàbá wa àti ìyá wọn tá ń dáko ní àwọn ìgbèríko ni wọ́n ń pariwo wípé àwọn Fúlàní darandaran yìí wọ́n jẹ́ káwọn dá oko. báwo ló ń jẹ òṣè ní wọ́n nílẹ̀ Yorùbá? ọ̀nà dà tó ń jẹ òfin ní wọ́n. àwọn wo ló ń ṣiṣẹ́ láabi yìí? àwọn wo ló ń ṣiṣẹ́ láabi yìí? àwọn Fúlàní darandaran ni. ẹ wo fídíò tí mo tún fi hàn yín lójú amóhùnmáwòrán yìí, tí mo fi hàn yín lójú amóhùnmáwòrán. ẹ wo bí àwọn Fúlàní ṣe ń wọlé Yorùbá. ẹ wo bó ṣe ń wọlé Yorùbá. ẹ wo fídíò tí mo fi hàn yín, bó ṣe ń wọlé Yorùbá. wọ́n wọlé Yorùbá kẹ̀tíkẹ̀tí lá ń wọlé Yorùbá. orí Long Bridge tí mo ti ń wò wọ́n àti ẹ̀dẹ́ destination tí wọ́n ti ń já wọn bọ́. àwọn míì ń bọ́lẹ̀ níbi tó bá dé pé wọ́n débì kan tí tó rí pé èrò pọ̀ ń bẹ̀, wọ́n á bọ́lẹ̀ ń bẹ̀ láì ní nǹkan tán wá ṣe ńlẹ̀ Yorùbá. wọ́n wá bà ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá, wọ́n wá bàjẹ́ ni. wọ́n fi ìyànníyàn ilẹ̀ Haúsá wọ́n fi sílẹ̀ láti wá bà gbogbo ọrọ̀ ajé wa jẹ́. àwọn ìjọba Nàìjíríà ò sì rí nǹkan kan ṣe sí lórí ọ̀rọ̀ wa Nàìjíríà náà ni. èyí oko ò ṣe é lọ mọ́ fáwọn bàbá àtàwọn ìyá wa. wọ́n wá sọ ní igbó tá a ti ń dáko inú oko, wọ́n sọ ọ́ dé èèwọ̀ fáwọn tó ń gbé ìgbèríko. báwo ni iṣu ò ṣe ní wọ́n? báwo làlùbọ́sà ò ṣe ní wọ́n?
báwo ni tòmátò rodo tàtàṣé báwo ni ò ṣe ní wọ́n? Gbogbo nǹkan tá à ń gbìn nílẹ̀ Yorùbá, àgbàdo ni gbogbo ẹ̀ ní. Nígbà táwọn màálùú bá ti fi jẹ tán, báwo ni ò ṣe ní wọ́n lórí ọ̀rọ̀ wa Nàìjíríà? Àwọn Fúlàní ń wọlé tìkẹ́tìkẹ́ láti ilẹ̀ Haúsá láì ní lájorí tán wá ṣe ńlẹ̀ Yorùbá. Ṣé mọ iye àwọn ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ àwọn Fúlàní yìí? Àwọn Fúlàní darandaran yìí ẹ mọ iye ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n kí là ń ṣe? Gbogbo àwọn ọba wa ò sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ. Kò sí ní táwọn ọba wa fẹ́ sọ, nítorí pé a ti ẹ̀ gbọ́ wípé àwọn ọba míì gan ní màálù tó jẹ́ pé àwọn Fúlàní gan ló ń bá wọn da màálù wọn. Èyí gan tún fún wọn lágbára. Bẹ́ẹ̀ làwọn èèyàn jàǹkànjàǹkàn láàrin àwùjọ, àwọn náà tún ní màálù tó jẹ́ pé àwọn Fúlàní náà ní bá wọn da ẹran. Gbogbo eléyìí tún fún wọn lágbára. Kí là ń wá pẹ̀lú àwọn Fúlàní darandaran yìí gan? Ṣé dandan la fi ń bá àwọn Fúlàní darandaran ṣe ni? Àbáwa gan ò lè, àwa gan fúnra wa ńlẹ̀ Yorùbá, ṣé a lè sin ẹran fúnra wa ni? Àbí nǹkan kan kọ́ la ti ń jẹ? A ti ń sin ẹran ògúnfe ó wà nílẹ̀ Yorùbá. Àwọn ẹran tó máa ń pè ní àwọn Oǹdó máa ń pè ní ìkéègbè. Àwọn ẹran tá máa ń sìn nínú ilé, tá máa ń sìn láwọn àdúgbò, tó jẹ́ pé àwọn ẹran tó jẹ́ pé ó ní tẹ́sì tó dùn lẹ́nu, tí wọ́n ti gbó dáadáa. Àwọn Yorùbá ti ń sìn látayébáyé kó tó di pọ́rọ̀ màálù ò ṣe màálù tó wá wáyé. Àìdẹ̀mọye èèyàn tó jẹ́ pé wọ́n kàwé agriculture gboyè tó jẹ́ pé wọ́n lè sin màálù tó pé wọ́n lè reproduce ẹ̀, tó jẹ́ pé a lè ní màálù in large quantity tí ò lè ní sí pé tí ò ní sí wàhálà, tí ò ní sí ìgbénipa. Ṣùgbọ́n kàkà ká ṣe yìí kọ́, à ń tún embrace àwọn Fúlàní Haúsá yìí, àwọn Fúlàní darandaran yìí, a tún kó wọn mọ́ra ni. Wọ́n dẹ̀ ń cause a lot of havoc sílẹ̀ Yorùbá. Àwọn Fúlàní yìí has caused a lot of havoc nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àìmọye èèyàn ló ti gbẹ̀mí mì, àìmọye èèyàn ló ti di aláàbọ̀ ara lórí ọ̀rọ̀ Fúlàní darandaran yìí. Òun lẹ́ni gbogbo tárákùnrin ṣe tó ń pariwo tó ń ké gbàjarè sí ìjọba pé kí ìjọba gbà wọn. Tá a sì mọ̀ wípé kò sí ní tí ìjọba tó wà ńbẹ̀ báyìí kò sí ní tí wọ́n fẹ́ ṣe. Àfi kó lórí dorí ẹ̀ mú. Màá gbé yẹn ti bá òun àwògede ń gbé. Ìkejì tí mo tún wá fún yín, ó ní ọ̀rọ̀ ìjọba Nàìjíríà. Ẹ wo nǹkan tí mo gbé sójú amóhùnmáwòrán yín láti bí 24 years ago ni wọ́n ti ń gba owó tí Abacha kó jẹ. 24 years ago ni ìjọba Nàìjíríà ti ń gba owó tí Abacha kó jẹ. Mo fẹ́ fi dá yín lójú wípé lónìí àwọn kan tún wà nínú Nàìjíríà tí wọ́n kówó jẹ ju Abacha lọ, tí wọ́n sì tí ì kú, tí wọ́n tún ń gbénu Nàìjíríà tí wọ́n ń yan fanda, tí wọ́n kówó jẹ ju Abacha lọ. Ẹ wo ohun tí mo gbé sójú amóhùnmáwòrán yín, kẹ́ wo owó tí wọ́n ti ń gbà lọ́wọ́ àwọn ìjọba ìlú òyìnbó lórí owó tí Abacha ti kó jẹ. $1.2 billion ni ìjọba Buhari ti gbà tó jẹ́ owó Abacha. Kí ni wọ́n fi ṣe? Gbogbo owó tí wọ́n ti ń gbà, ìjọba Buhari ló gba owó tó pọ̀ jù tó jẹ́ owó Abacha. $1.2 billion ni wọ́n gbà. Kí ni wọ́n fowó náà ṣe? Bẹ́ẹ̀ làwọn ìjọba tó ti jẹ sẹ́yìn, wọ́n ti gba owó Abacha wọlé táàrí tí wọ́n fi ṣe. Ṣùgbọ́n àwọn kan tún wà nínú Nàìjíríà bá ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ pé ẹnìkan ṣoṣo lè sanwó àwọn àsùn tá à ń pariwo yìí. Ẹnìkan ṣoṣo owó ASUU strike tí wọ́n pariwo, wọ́n fẹ́ sanwó àwọn ASUU, wọ́n fẹ́ sanwó àwọn ASUU. Ẹnìkan ṣoṣo nínú Nàìjíríà ó lè san. Bẹ́ẹ̀ ṣe ni pọ́n sọ pé Abacha kówó jẹ tó pọ̀ tó bẹ́yẹn. Àwọn kan tún wà nínú Nàìjíríà tó jẹ́ pé even nílẹ̀ Yorùbá, even nílẹ̀ Yíbò, nílẹ̀ Haúsá tó jẹ́ pé ó lè sanwó ASUU tí ò ní mọ̀ pé òun sọ nǹkan kan. Ẹ lọ bu àwọn yẹn wọ́n sì wà ń bẹ̀ bù wọ́n so. Kò sí ìjọba tó lè probe àwọn yẹn. Àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n lórúkọ ní jàǹkànjàǹkàn tó jẹ́ pé tí wọ́n bá ní kán dárúkọ èèyàn bíi 10, wọ́n máa rí nínú 10 yẹn tó jẹ́ pé ó máa sanwó ASUU tí ò ní mọ̀ pé òun sanwó kankan. Kí la wá ń sọ lórí ọ̀rọ̀ yìí ni wípé àwọn politician Nàìjíríà wọ́n ń lò wá bí ẹni lẹ́rú ni, wọ́n dẹ̀ ń fìyà jẹ wá
ṣùgbọ́n àwa ti jáde wípé Yorùbá nation la fẹ́ nítorí pé a mọ̀ wípé constitution Nàìjíríà máa change tá a bá gba Yorùbá republic constitution tó ń lò Nàìjíríà kọ́ la máa lò constitution tá a máa lò Yorùbá nation ó máa different ti Nàìjíríà a dẹ̀ máa probe àwọn tó yẹ ká probe àwọn ọ̀rọ̀ yìí ni àwọn olóṣèlú yìí ò fẹ́ máa gbọ́ wọ́n mọ̀ wípé tẹ́ ẹ bá gba Yorùbá nation ẹ máa bẹ̀rẹ̀ sí probe àwọn ẹ máa bẹ̀rẹ̀ sí lépa àwọn wọn sì fẹ́ kí irú eléyìí kó ṣẹlẹ̀ lọ́ọ̀ ṣe fọwọ́ sí Yorùbá nation lọ́ọ̀ ṣe tẹ̀lé lójú Sunday Igboho òòṣà owó baba dami wọn ṣe tẹ̀lé nítorí pé wọ́n mọ̀ pé àwọn ò ní lẹ́nu nínú Yorùbá nation mọ́ wọn ò ní lẹ́nu nínú Yorùbá nation mọ́ nítorí pé wọ́n mọ̀ wípé ìjọba Nàìjíríà ó favour àwọn ìjọba Nàìjíríà tí wọ́n ń ṣe yìí wọ́n ti lẹ́nu níbẹ̀ wọ́n mọ̀ wípé ó ṣeé ṣe tá a bá gba Yorùbá nation àwọn ò ní lẹ́nu ń bẹ̀ mọ́ ṣùgbọ́n arọ tó nílé tẹ́lẹ̀mọ̀ wípé kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ o Yorùbá republic ò ní solution kò sí bá a ṣe máa wà nínú Nàìjíríà tá a máa rí solution ọ̀rọ̀ àwọn Haúsá Fúlàní darandaran yìí kò sí bá a ṣe fẹ́ fòpin sí nítorí pé àwọn ló ní Nàìjíríà tá a bá ní ká tanra wa jẹ lókù àwọn Fúlàní Haúsá ló ní Nàìjíríà Yorùbá ní second citizen àbáwọn Yíbò ní second citizen kò sí ní tó kàn wọ́n bóyá Yíbò mú second ni o àbí Yorùbá mú second káwọn ṣàtijẹ́ first citizen ni báwo la ṣe wá fẹ́ ní ìgbáyé gbádùn nínú Nàìjíríà láì ṣe pé Nàìjíríà ó fi wá sílẹ̀ ká máa lọ ní ayọ̀ àti àlàáfíà ṣùgbọ́n àwọn máa tẹnumọ́ wípé kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ ju ọ̀rọ̀ Yorùbá republic Yorùbá nation yìí lọ a máa sọ fún yín wípé Yorùbá nation shall surely stand one day ó dàbọ̀ ó dìgbà kan náà.